gbogbo ẹ̀yin tẹ́tí ń dáfá níbi tẹ́tí ń sorí sírísì ẹ kóra yín jọ síbi afẹ́bá yín sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ ọ̀dẹ̀ tí ìdáfá rárá níjọ ọmọlúwàbí ẹ kóra yín síbi afẹ́bá yín sọ̀rọ̀. ṣé ẹ rí àwọn awo ìjọ ọmọlúwàbí ojú tí mo fi ń wò yín yàtọ̀ ẹ má ṣe bí àlùjọ̀nù tó nígbà tí bá gbọ́ àwọn voice míì tí àwọn customers bá send voice míì sí mi pé ẹ ló ọba Solomoni ẹ wo ọkọ táwọn àwùjọ ọmọlúwàbí ṣe wo ẹ ṣe gbá o ẹ ṣàwo ọ̀rọ̀ yín máa ń yà mí lẹ́nu bí pé bóyá ẹ ò sí ní planet yìí ó ní ìdíwé táwọn kan fi ń kọrin kan nígbà kan báwo ló ṣe kọrin ẹ̀yìn àrùn wá mi délé kò bá mi. Selima, Selima, ikú sọlẹ̀ bẹ̀jẹ̀ máa o. Selima, Selima, ikú wá mi délé kò rí mi à. Selima, Selima, ikú sọlẹ̀ bẹ̀jẹ̀ máa o. Selima, Selima, àrùn wá mi délé kò rí mi à. Selima, Selima, ikú sọlẹ̀ bẹ̀jẹ̀ máa o. Selima, Selima. Eriwo. Ìjọ ọmọlúwàbí ìjọ gbogbo àgbáyé worldwide. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ò gbàgbọ́ nínú ìjọ àwọn aláwo ìjọ ọmọlúwàbí, ó ní voice kan tó ń send. Ìgbà tí mo gbọ́ voice yẹn inú mi dùn. Ṣùgbọ́n kì í síbẹ̀ ẹni mò ń lọ lénìí. Kì í síbẹ̀ ni mò ń lọ. Wọ́n ní Bíbélì sọ wípé ẹni tó bá dúpẹ́ nínú nǹkan kékeré yóò dúpẹ́ nínú nǹkan ńlá. Ẹni tó bá ṣoore kékeré fún ènìyàn lè ètè ènìyàn ò bá dúpẹ́ kò dáa. Àná ni mo débí àbíjọ́ mo wá. Ẹnìkan gbé kinní kan wá fi dúpẹ́ ní ìjọ ọmọlúwàbí kinní náà ló wà níwájú mi. Kinní náà lè lè jẹ́ kí fi hàn. Mi ò mọ orúkọ tó ń pè ó òun ló wà lórí drum set mi kí lórúkọ tó máa ń pè keyboard lẹ́pẹ̀ tí àwọn kan ń pè ní piano. ok piano kìí ṣe bá mi sí piano ẹ sókè kókó kàn sí sókè kàn wo piano kìí ṣe piano kúẹ́kúẹ́ o kìí ṣe piano ṣàfàṣàfò ó ní mixer lórí ó ní gbogbo. kìí ṣe piano ṣaṣaṣò ẹnìkan fi wá dúpẹ́ ní ìjọ ọmọlúwàbí bọ̀ kìí ti ṣe bẹ́ẹ̀ ni mo ń lọ. Ẹ̀yin aláwo ìjọ ọmọlúwàbí ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbígbà. Àṣẹ. Ẹ mà ní rí dààmú. Àṣẹ wá. Nǹkan tí mo sọ fún yín kó tó di pé mo lọ ni wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà. nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Mo ní kẹ́ má join ní àwọn awo èké àwọn awo onírọ́ àwọn awo ọ̀dàlẹ̀ àwọn tí wọ́n torí tí nǹkan tó fẹ́ jẹ tó ń ba ilé onílé jẹ́ ẹ má jọ wọ́n. Mo dẹ̀ rí wípé ẹ mú àdéhùn yín ṣẹ títí di òní bí a ṣe ṣèṣe sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n voice tó wá pa mí láyọ̀ tí mo fi máa ń mu ọtí yìí tí mo fi ń mu ẹni kì í fún mi ní fóònù yìí voice tó wá pa mí láyọ̀ yìí òun rí so mo máa play ẹ̀ sí ìgbà tẹ́ send díẹ̀ sí ni mo wò pé ó dà pẹ́ lọ fọ́ọ̀jì ẹ̀ ni pápá nìyí kán lè gbọ́ dáadáa mo rí fóònù mi ò kí sọmọ kékeré fóònù náà wọ́n fẹ́ kọ́ mi ní fóònù mi ò ríran mọ́ ni àbọ̀mọ́ kékeré lè mi voice yìí ló pa mí láyọ̀ ẹ jẹ́ ká gbọ́. Látijọ́ tí mo ti ń ṣe ilé ayé mi bọ̀ sẹ́ mi ò pàdé awo tó jálọ̀ báyìí rí tó dá ọ̀pẹ̀lẹ̀ tó sọ̀rọ̀ kàṣà. Bàbá mi kan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ olúwo mi kan aṣọ gbẹ́dẹ̀ wọn lè fa wọ́n ti ṣàlàyé sí ti pẹ́. Àwọn náà máa ń rí nǹkan bẹ́ẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fáyẹ̀ ẹ sọ̀rọ̀ ẹsẹ̀ wọ́n ti gé ẹsẹ̀ mi kan bí ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀. Eriwo. yá. Eriwo ti cut voice.
tó padà gbọ́ bẹ̀rẹ̀ tó padà bẹ̀rẹ̀ ní sùúrù. látijọ́ tí mo ti ń ṣe ilé ayé mi bọ̀sẹ̀ mi ò pàdé awo tó jánà báyìí rí tó dá ọ̀pẹ̀lẹ̀ tó sọ̀rọ̀ kàṣà. Bàbá mi kan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ olúwo mi kan aṣọ́gbẹ́dẹ́ wọlé ifá wọ́n ti ṣaláyè sí ti pẹ́. Àwọn náà máa ń rí nǹkan bẹ́ẹ̀. Sẹ́rí bẹ́sẹ̀ bẹ̀rẹ̀ fáyẹn tẹ sọ̀rọ̀ ẹsẹ̀ wọ́n ti gé ẹsẹ̀ mi kan bí ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Eriwo. Sẹ́rí gbogbo nǹkan tẹ sọ bó ṣe rí nìyẹn. Bó ṣe rí nìyẹn. Àwọn tó la yé wá jẹ́ kẹ́ máa rí jì. Wọ́n jẹ́ kẹ́ máa rí jì. Inú mi dùn. Gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe ni máa ṣe. Now, nǹkan kan tí mo wá fẹ́ béèrè. Ọ̀rọ̀ yìí sì yà mí lẹ́nu. Ẹ jọ àwọn wo ni mo bá sọ̀rọ̀ tó ń sìn yẹn náà yóò kí lórúkọ yín. Awo ìjọmọlúwàbí lè bá sọ̀rọ̀ wọn fún wa ní àǹfààní láti dá orúkọ wa pásánálì bọ̀ àwọn awo ìjọmọlúwàbí ló ń bá yín sọ̀rọ̀. That's all right. Awo méjìlá ló wà. Kò síbi sí mi ò ní sọ̀rọ̀ yín dé o. voice yìí òun ló ń pa mí láyọ̀ látẹ̀kàn ó lóun ò tí ì rí awo tó dàbí tiyín rí ìgbà tẹ́yìn bá ń sọ̀rọ̀ yẹn sẹ́yìn mọ̀ wípé má ní rẹ́kọ̀dù ìgbà tẹ́yìn bá ń sọ̀rọ̀ ìgbà tó bá ń sọ̀rọ̀ sẹ́yìn mọ̀ wípé má ní rẹ́kọ̀dù òun ló send voice yẹn sí mi. mo bẹ̀ yín tó rọ́ lọ́hùn ẹ má ṣe bàjẹ́ o ẹ lè má tí ì ra mọ́tò o ẹ lè má tí ì kọ́lé o ṣùgbọ́n ibi tí nǹkan tí ò tó bọ̀ wá ṣe kíni ó bọ̀ wá ṣẹ́kù ṣebí èèyàn kan ló gbé piano yìí wá lánàá piano yìí ẹ̀yin èèyàn tí ẹ wà níbí ẹ wo piano yìí ṣé ẹ rí piano yìí mo bọ̀ má tí ì lọ má tí ì wò ṣé ẹ rí piano yìí sẹ́mọ̀ pé ìjọmọlúwàbí náà gbé wá fún ní nǹkan tó bá gbé wá sí ìjọmọlúwàbí ta ló ní. Ọba Solomon ìjọba àgbáyé ni. nǹkan tó bá gbé wá sí ìjọmọlúwàbí ta ló ní. Ìjọba àgbáyé. Ọba Solomon ló ní. I am the author of ìjọmọlúwàbí. I am the creator. Director. Yeah. But ẹ̀yin lẹ ṣiṣẹ́. Ẹ̀yin lẹ ṣe kí ni. Àwa la ṣiṣẹ́. But torí ìdí èyí ṣe rí piano yìí tó gbé wá yìí. Mo máa béèrè lọ́wọ́ àwọn tó wà ní comment section yẹn sì pé kán wò ó. Oye owó tí piano yẹn bá tó màá rí i pé mo fún yín kí gbogbo ẹ̀yin awo kẹ́ lọ sí kíní kẹ́ lọ pin. Eriwo. Yá. Eriwo. Yá. Eriwo. Yàgbọ́ àyàtọ̀ ọba ẹṣẹ́ o. Torí ẹ mú orí mi wú. Ẹsẹ̀ kábíyèsí o. Kábíyèsí o. Ẹ mú orí mi ẹ múnú mi dùn. Owó piano ẹ máa san fún yín. Eriwo. Yá. Eriwo. Yá. Eriwo. Yá. So kí lẹ wí. Ní 1 million. Ele ó ní mixer ó tún ní gbogbo ẹ̀. Piano ẹ máa tó èlò. 1 million ọba piano yẹn wọ́n gbọ̀n. Ẹ ti fẹ́ máa jalè. Ẹ ti fẹ́ máa lu jìbìtì. Ok, ẹjọ́ ẹnìkan wá ẹni méjì wá sókè kẹ́ wá wo piano yìí oye tó tó ẹnìkan gbé piano ẹ̀ sókè ẹ lè wá gbá mi níbí Ó ní mixer. mi gbé sẹ́yìn díẹ̀ ó ti súnmọ́ fídíò nǹkan lè rí ẹ̀yin náà pè wá sílẹ̀ sún sẹ́yìn ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ má dá mi sí gbèsè ẹ jọ̀ọ́ mo ní ẹnìkan tó mọ̀ nípa instrument kó wá sókè kó send request èló ni piano yìí tó èló ni piano yìí what ẹ̀yin tẹ́ ń ta electronics audio. èló ni piano yìí what èlé kílẹ̀ orúkọ ẹ̀
M audio. M audio àbí M audio èlò ló tó èlò ní M audio tó Ó ní mixer lórí, ó ní everything, ó ní drum pad. èlò ló watt ẹ jọ̀ọ́ ẹ má dá mi sí gbèsè o èlò ló watt kí piano yìí okay wọ́n ní ká check online somebody should come up and come ta ló ní fóònù méjì níbẹ̀ kó bá wa check ẹ̀ hello Mr. Olu hello Mr. Olu Hello. Hello. hello Hello. èlò ní piano yìí tó mo máa fún yín lówó yìí One. kí ni ṣé bá máa ní yóò rówó fi ra dátà ni kí lẹ wí. Dọ́là ní Amazon ní àwọn yòókù tó ń tà ní kìíní yẹn bíi $180 so tẹ́lá máa ṣí sí $180 ní owó Nàìjíríà owó yẹn ti wọ 180 times 160 tẹ́ẹ̀bà lo 300 yẹn. èlò ló máa tó Ọ̀túnba ní Nàìjíríà wa ọmọ dọ́là. Bàbá ẹ̀ka sùn, ọba 220 náà ń tà. èlò 220 sọ́rí at 20,000. 256 ni wọ́n máa jẹ́ ọba 256. 256,000 náà ta piano yẹn. Yeah. kí lẹ porúkọ piano yẹn nísìn. M audio. M audio, it's most series was 220. bọ̀ ṣé M audio yẹn ṣé ó pọ̀ oríṣiríṣi ni. No, àwọn kan máa tà ní owó Ó ńlá. kọ́ oríṣiríṣi o, oríṣiríṣi náà ń ṣe. orú eléyìí gangan báwo la ṣe lè dá mọ̀ mo fẹ́ mọ iye price eléyìí. Ọgọ́ tí mo rí it was 220. Probably is now old price I guess, but 220 ló wà. What price? ẹnìkan sọ wípé I bought it 125k we have different of it eléyìí gangan tó ń gbé síta èèlò ló lè what. Okay, ẹ jẹ́ kó wo serial number kó wo serial number. okay so ní serial number. Serial number, but irú ẹ̀ mo rí ẹnìkan kan ní 2text, so it was around 220. Ẹ wo serial number ẹ pé serial number. níbo ni serial number ẹ wà Straight. ẹ wo. Serial number ẹ wo serial number ẹ lẹ́yìn a máa fi táìpì àádẹ́gbé jáde. okay ẹ má jẹ́ ká prolong ara wa ikọ́ tó sọ ni pé màá fi fún yín ní 500,000. Eriwo. 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 màá fún wọn ní 500 jẹ́ kí kọ́kọ́ ṣe é sí kọ́ máa sọ pé ọba Solomon ní bòbò fóònù mi máa fi. Ọba ń pọ̀ ní ti 500. yes 500 máa fi fún wọn fóònù mi máa fi ṣe pé ìyá Abigail fún mi kó send receipt sí mi nísinsìnyí pé bá mi pé ìyá Abigail ta ló ní nọ́mbà ìyá Abigail lọ́wọ́ bá mi pè ṣé ìyá Abigail máa lè send 500,000 bá mi pè when I talk I prove. Àpè ní WhatsApp. when I talk I prove màá fi fún yín ní 500k torí iṣẹ́ takuntakun tẹ́ ṣe níbi ní agbára àwọn ènìyàn ń send oríṣiríṣi fún mi mo ti dé àwọn èèyàn gan oríṣiríṣi mo ti kí n má parọ́ tàn yín mo ti rán èèyàn kó wá test yìí rí bẹ́ẹ̀ ni mo ti rán ènìyàn mo ti fún ní 36 tó máa lò pé kó wá test yìí bẹ́ẹ̀ ni because nǹkan tí a gbé kalẹ̀ síbí kì í ṣe ìkànnì àdúgbò worldwide ni àwọn èèyàn believe pé kò sí olóòótọ́ mọ́ láyé olóòótọ́ sì wà ṣùgbọ́n please mo bẹ̀ yín ẹ má yẹ kí ìfẹ́ owó gbà yín lọ́kàn ó dá kéèyàn nífẹ̀ẹ́ owó but kì í ṣe wípé kí ènìyàn nífẹ̀ẹ́ owó títí. Hello woman, can you hear me? ṣé mo sì lè rí 500,000 lákàntì ẹ̀ bẹ́ẹ̀? mo fẹ́ kó send 500,000 séèyàn kan ní sísé o sì lè bò mí láti rí àbò fẹ́ yẹ̀yẹ́ mi ní public. ṣé ó wà àbí kò sí? woman yìí mo fẹ́ send account number àwọn awo fún ẹ o fẹ́ bá mi fún wọn ní 500,000 ṣé ó wà kàbí kò sí? ok ó yá pé account number yẹn.
wo máa yọrí láìfù mi wà mi ò ráyè ẹjọ́ mi ò ráyè àti send anything mobile rẹ kókó sílẹ̀ wait and get ni àwọn orí láìfù rò pé bí àwọn bobo libo wọn ni pé mi ní send ẹ̀ sí wọn wo mọ̀ pé gbogbo kan mi wait and get ni I don't have time mobile rẹ kókó sílẹ̀ kó dẹ̀ send ẹ̀ fún wọn nísìnyí bó bá yẹ kó anywhere tó bá wà tó bá yẹ pé inú toilet ló wà bọ́ ìta anywhere tó bá wà out. 14. 14 àbí. 8. Kí lórúkọ báńkì yẹn? Access Bank. Access kó send receipt sí inú group nísìnyí kó send receipt. Group àwọn awa. Access Bank. Access Bank. Kó send ẹ̀ sí group yìí. Kí lẹ gbórúkọ àkáǹtì yẹn? Access Bank. 1487. 14. Access Bank. Hello? Access Bank woman. What's your account number? 14. 14. What's up? 14, yeah. 87. 1487. 14, 87. 87, Then 78. 78. 78, 66. 66. 66, 56. 56. 56, 1487, 78, 66, 56. Bẹ́ẹ̀ni. Access Bank. Access Bank. Send ẹ̀ sí wọn sí. Kó dẹ̀ send the receipt. Ọba ìbéèrè orúkọ tó máa gbé wá. No, àwọn ló máa sọ orúkọ ìbálàmọ̀ kó confirm. Kó send the receipt sí wá sí. Orúkọ wo ló máa gbé jáde? Jamiu Mọ́dúpẹ́. Ṣé Jamiu Mọ́dúpẹ́ ló wà bẹ́ẹ̀? Owó àkáǹtì Okay, account name. Ó máa gbé automatic end jáde. Wọ́n ló máa gbé Ògúnmádé wá. Wọ́n ní orúkọ tó wà lórí ẹ̀ orúkọ ni wọ́n rí lórí ẹ̀. Wọ́n máa yá wà lórí life and draw èwo ni wọ́n ṣẹ̀ máa ṣe what do you mean by that? Pé padà. Time is going mi ò ráyè wait and get. Mo ti mọ ẹnẹ́kí ti shark. Ọba o, ọba o, ọba o, Olúwa dá bàbá sí fún wa. Ọba o, ọba o, ọba o, Olúwa dá bàbá sí fún wa. Ó tó orin owó lẹ́ ń kọrin fún kìí ṣe mi. Ká ní pé mi ò rí ṣe é ṣe ẹ̀ ò ní kọrin. Owó lẹ́ ń kọrin fún kìí ṣe mi. Happy gold I love you why? Ó dùn mí bó ti lọ́kọ yóò bá bẹ́ẹ̀ máa kàn gbà ẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ dàrẹ́ẹ̀tì. Ọ̀túnba Àgbáwo. Kábíyèsí àgbàlagbòye. Ẹ kú ọjọ́ mẹ́ta sí àlàáfíà lẹ́wà. Kábíyèsí. Àwọn babaláwo yìí wọ́n jẹ́ kórìí mi wú wọ́n mórìí mi wú. Mo máa ń gbogbo kìíní tẹ̀ ṣe. Àwọn ìtàn tí mo sọ fún àwọn ìtàn tí mo gbọ́ nípa wọ́n jẹ́ kórìí mi wú wọn jẹ́ káyé béèrè wípé ọba Solomon ṣe kò tán mọ́ ẹran ṣe bí àwọn oníjìbìtì tó kó síbẹ̀ náà nìyẹn ṣèbọn ti gbá wọn ṣèbọn ti ṣe gbá kò sí irú ẹ̀ so wọ́n jẹ́ kórìí mi wú wọ́n jẹ́ kórìí mi tẹ̀lé. Eriwo. Yá! Yá! Báwo lẹ́ka ló ti wọlé? Oore ó ti wọlé Bẹ́ẹ̀ni. ìyẹn máa yá oore kọ́ máa sọ pé bóyá bobo lipo jẹ́ ká kọ́kọ́ fún àwọn ti Facebook 500,000 ni ó ti wọlé o oore o 500k ni o 500k ó ti wọlé o ẹ̀yin ti Instagram ẹ̀yin ti TikTok ẹ gbà o oore o ṣé ó correct ṣé ó correct tàbí tètè ò sí níbẹ̀ ṣé ó correct Ó correct, ọba. ṣé ó correct Ọba olóòótọ́ èèyàn. Ó correct. so bí wọ́n bá ti sọ ó gbọ́dọ̀ ṣẹ. A ní bàbá ká o. Bàbára tó mọ yìí ọmọ. Lásìrè bàbára tó mọ. Eriwo! Yá! ẹ wá gbọ́ kì í ṣe pé owó tí mo fún yín kì í ṣe pé mo ní
ṣùgbọ́n inú mi máa ń dùn tí èèyàn bá ń ṣe òtítọ́ àbí kò yé yín atọ́sùn mélòó tí mo ti fi ń sílẹ̀ báyìí adéwọ̀sùn mẹ́rin ẹ ṣe wájú mẹ́túsẹ̀yìn mi so definitely bí bá kú lé nìyí ó dá mi lójú pé wọ́n máa sòótọ́ lọ but ẹni awo tó bá ìjọ tí ẹ bá wá ti wá ronú wípé òkè ẹ jẹ́ ká máa ṣe jìbìtì ẹ lùgbàdì ayé lọ́jọ́ náà ẹ ń gbọ́ mi torí ìdí tí ìjọmọlúwàbí fi wà tí àwọn ayé bá lọ sọ́tún tó bá lọ sósì tó bá sọ pé àwọn dẹ̀ nídìí confam olóòótọ́ o ó dá mi lójú pé gbogbo àgbáyé máa rántí ìjọ ọmọlúwàbí nǹkan tí mo fẹ́ rà nìyẹn kì í ṣe owó yẹn gan ni problem mi òtítọ́ yẹn dá orúkọ bíbélì wá sọ fún wa wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà kí ló ọba Solomon jẹ ní Nàìjíríà orúkọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ọmọ kan fẹ́ ra mọ́tò lọ́jọ́ mẹ́ta yìí ó lọ bá àwọn ọmọ mi kan ní Amẹ́ríkà wípé òun fẹ́ ra mọ́tò ó ní òun máa bá fún ní ó ní òun ní 3 million owó yẹn kù 2 million so ẹni wá sọ pé òun ò lè gbé mọ́tò yẹn sílẹ̀ fún bẹ́ẹ̀ ni ẹ ti wá pè mí nìyẹn ipò ọmọ ọba Solomon ìgbà tó máa pè mí mo wá sọ fẹ́ nìyẹn wípé òkè gbé mọ́tò yẹn fún pé ó máa san ó ní ìgbà tó yẹ pé ọba Solomon ti sọ pé ó máa san nǹkan wo ló tún jù bẹ́ẹ̀ lọ orúkọ rere. I don't want anything to tamper my name torí pé ẹ ń sì kí orúkọ mi yẹn mo lè ta lé mi kí kó fún yín kí kówó ẹ̀ fún yín I can do anything for you but ẹ jọ tó Ọlọ́run ẹ mọ̀ wípé mo ṣe ń pọ́n yín lélẹ́ ní báyìí torí tí kò tẹ̀ sí àbí ẹ má yẹ ká yẹ̀yẹ́ ara wa lọ́la ìjọ tẹ bá bẹ̀rẹ̀ jìbìtì àwọn ni ẹ ìjọ tẹ bá bẹ̀rẹ̀ jìbìtì èmi ìkan náà ló máa tó bọ́ ìta wípé ẹ̀yin ènìyàn má patronize àwọn àwọ̀ ìjọmọlúwàbí máa wọ́n tó bẹ̀rẹ̀ olè o wọ́n ti wẹgbẹ́ o wọ́n ti wẹgbẹ́ àwọn oníjìbìtì o gbogbo rìkọ́ọ̀dù yìí tí mo sì ń gbọ́ ìkan tún sọ̀rọ̀ lánàá náà ìkan send voice kan lánàá tó sọ pé tó fún yín ní 50,000 àbẹ́lò bá mi lọ sí voice yẹn níbo ni voice yẹn wà ẹ̀jẹ̀ kan tún gbọ́ voice yẹn voice oríṣiríṣi máa ń gbọ́ mi kọ̀ọ̀kan play ẹ̀ fún yín nítorí káyọ̀dé má lọ pọ̀ jù ẹnìkan fún yín lówó lánàá náà olóhùn wá fi tún 50,000 àbí olóhùn fi 50,000 dúpẹ́ bá mi play voice yẹn fún mi voice yẹn dà padà bẹ̀rẹ̀ ibẹ̀ náà ló ti bẹ̀rẹ̀. owó ti díọ̀ fún ilé kò lè sọ̀rọ̀ dáadáa mọ́ owó ti díọ̀ fún ẹ ṣe ẹ ń gbọ́ ọ̀kan tó sọ díẹ̀díẹ̀ ṣe happy good ẹ gbọ́ ọ̀kan tó sọ díẹ̀ but ó clear ṣe ó clear sí yín sá kí ni nǹkan tó sọ kẹ́ nìyẹn. wọ́n ní ààrẹ ni táwọn sọ pé kò yá lọ́jọ́ kíkà rẹ̀ yá fáwọn 50,000 dúpẹ́. so àwọn oríṣiríṣi receipt tó send yẹn lélẹ̀ so oríṣiríṣi voice ni mo ń gbọ́ nípa wọn but mi ò fẹ́ máa play gbogbo ẹ̀ fún ọkọ má lọ yàyọ̀ jù torí tó bá ti ń pọ́n àwọn èèyàn lé nígbà míì àyọ̀já wa ta lé wọn wọ́n wá sọra wọn di Jésù ọ̀sán gangan wọ́n sọra wọn dọ̀rùn mìlá so ẹ ń ṣe bẹbẹ kí n má kúra fún yín ẹ ń ṣe bẹbẹ eriwo yes but please ojú ọ̀nà tí ẹ ń tọ̀ lọ yẹ má yà kó ń bẹ̀ nǹkan tó fẹ́ bá yín sọ nìyẹn ojú ọ̀nà tí ẹ ń tà lọ yìí ẹ ti ṣe bẹbẹ ẹ ti tú àwọn èèyàn sílẹ̀ tó pọ̀ mo dẹ̀ mọ̀ wípé ṣebí ẹnìkan fún yín ní 2 million láìpẹ́ yìí atọ́sẹ̀ mélòó báyìí mẹ́ta so ẹni tó lè fún yín ní 2 million ṣé kò lè fún yín ní 10 million ṣé ẹ ṣiṣẹ́ lápò ní ìṣẹ́gun èlò lẹ́yọ sí ètùtù èlò lè tutù ẹ̀ ètùtù ẹni tó fún yín 2 million yìí 200,000 so nígbà tó wá rí ìyànà fún yín ní 2 million ok tẹ bá tẹ̀ fẹ́ gba sẹ́ẹ̀lì gba tó 2 million pátápátá ẹ gba ní 700 àbí 1 million ṣé ó lè tó yín ẹni tó fún yín ní 2 million ṣé kò tún lè fún yín 10 million lọ́la díẹ̀ lólógbé jaran
kò dìgbà tẹ́ bá ṣe jìbìtì kẹ́ tó sóríire ṣé ẹ rí téèyàn bá ti lóòótọ́ òótọ́ làwa ń jẹ kò sí nǹkan míì tí ọba Solomon jẹ òótọ́ ni mo ń jẹ because wọ́n mọ̀ pé when ọba Solomon talk he say reality. I will not lie, I will not pretend. Mo dẹ̀ fẹ́ kẹ́ mú kíní ẹ lára mi. O kò dìgbà tó bá lọ sí jìbìtì, kò dìgbà tó bá ṣe fọ́ wàá náà kó tó sóríire. Just ṣe legacy náà máa ń pè. Take care of tọ́jú your legacy àbí kí náà pè. Ṣé tọ́jú your legacy náà pè àbí take care of your legacy. Wọ́n sì bí wọ́n kàwé, wọ́n kàn fọwọ́ ti gbọ́n ó lè sọ̀rọ̀. Ọba mò ń darí òpin legacy náà ni mo rò pé English legacy lè fẹ́ sọ. Mo fẹ́ kéèyàn dúró sí orí òtítọ́ ẹ̀ kó má yàtọ̀ kó má yà sósì kí lè bá ọ̀lẹ́yàn ṣe máa sọ lóyìnbó. Either maintain your standard or trust the legacy. Okolo lọ́dún ní school rédèrèdè. Stand on top of your legacy. Don't use your legacy to play with anybody. I don't use my name to play with anybody. Anything that can tamper my name, I don't tolerate that. That is the key. Ẹ tọ́jú orúkọ yẹn, ẹ tọ́jú òtítọ́ tí gbogbo ayé mọ̀ yín mọ́. So fún ìdí èyí, mo gbóríyìn fún yín gidigidi ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú. Ẹ máa pe fóònù nọ́mbà yín ẹ̀yin ìjọ ọmọlúwàbí torí ẹlòmíì ó kàn gbọ́ yín ni kò mọ̀. Gbogbo bá ṣe ń post yín látijọ́ yín wọn ò mọ̀ nọ́mbà yín. So ẹ máa túbọ̀ pe fóònù nọ́mbà tí wọ́n lè pè yín sí bóyá ẹni tó bá fẹ́ dá ifá ẹni tó fẹ́ dá ifá tó wá ifá òtítọ́ tí wọn ò tí gẹ̀ẹ́tì yín. So ẹ tún pe fóònù nọ́mbà yín yẹn sílẹ̀ kan sí. 091 ẹ máa kọ sílẹ̀ fún a ò bẹ́ẹ̀ kó wá dáfá lọ́dọ̀ wa wàá sanwó kó tún dáfá o àwa kì í dáfá ọ̀fẹ́ níbí o because àwọn owó máa jẹun o ẹ ò lè kó wọn síbi kó wá máa dáfá fún yín kí bí wàá máa pa wọn o kò jọ o. Ìdí nìyẹn tí mo fi sọ wípé máa sanwó kẹ́ tó dá ifá kán lè ráyè sọ òtítọ́ ẹni tẹ́bi bá ń pa á purọ́. Àwọn wòlíì tó ń lo agogo káàkiri títì yẹn mo ríran sí ebi ló pa wọ́n lè sọ pé ó fẹ́ kú lọ́la wọn kò sí option fún wọn ni but téèyàn bá lè jẹun ẹ̀mẹ́ta at least á lè sọ òtítọ́. Ìdí tẹ́ fi ń sanwó nìyẹn kì í ṣe pé bóyá ó ní mínì so wàá san owó kó tó dá ifá tó bá mọ̀ pé o fẹ́ wá olífá òtítọ́ babaláwo òtítọ́ tó máa sọ reality fún ẹ. Nọ́mbà wọn rèé kí lẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan. 091 18 73 98 78 again. 091 18 73 98 78. Ẹ wá gbọ́ mi nọ́mbà tó ń pè sí yìí voice message ní kẹ́ ẹ máa send because àwọn tó ń dá lóhùn pọ̀ tó bá pè wọ́n lè má gbé WhatsApp nọ́mbà yín nìyẹn àbí. bẹ́ẹ̀ni WhatsApp nọ́mbà. So ẹ send voice message sí wọn wípé ẹ ló awo mo fẹ́ bá ifá ní gbólóhùn wọ́n lè má dá ẹ lóhùn lénìí wọ́n lè má dá ẹ lóhùn lọ́la ìgbà tó bá ti kàn ẹ́ wọ́n máa reply yẹ because àwọn tó bá dé pọ̀ so kàn send voice message sí wọn wípé ẹ ló babaláwo mo fẹ́ bá ifá ní gbólóhùn aláwo ìjọ ọmọlúwàbí mo fẹ́ bá ifá ní gbólóhùn o nǹkan báyìí tó bá mọ̀ pé iṣẹ́ yahoo ló fẹ́ wá sí a ò kì í ṣe lọ́dọ̀ wa wo nídìí iṣẹ́ yahoo kí àwọn client ẹ lè máa sanwó àwa ò kì í ṣe yẹn wo nídìí àṣẹ tó fẹ́ máa fi pàṣẹ fún ọ̀gá ẹ níbi iṣẹ́ àwa ò kì í ṣe iṣẹ́ tí àwa ń ṣe ayé ẹ ò ní ìtumọ̀ wo nídìí àìnú ọ̀nà ẹ dí o fẹ́ kó là àwọn ayé ń disturb ẹ anything spiritually làwa base lé lórí àwa ò kì í bà tènìyàn jẹ́ níbí a ò dẹ̀ kì í so oògùn owó a ò kì í so sólẹ̀ fẹ́ẹ̀yàn àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àwa ò kì í ṣe but ọ̀nà ẹ dí ọ̀rọ̀ ayé ẹ ò yí ẹ o fẹ́ mọ ọ̀nà tó fẹ́ gbà o fẹ́ mọ nǹkan tó lè ṣe ara ẹ ò dá o wá solution sí ìgbésí ayé ẹ o wá ọ̀nà tí wọn náà máa fi gbà àrọ́wọ́ mú lọ sẹ́nu àbí o ti wà lókè o ò fẹ́ wálẹ̀ àbí wò ń ṣoore fún àwọn ènìyàn àwọn tó ṣoore fún tó fẹ́ pa ẹ́ ọ̀nà tí kíní ẹ̀ máa pa dàlé wọn lórí padà àwa lè ṣe yẹn tó bá ti mọ̀ pé ire dáadáa nǹkan dáadáa ló ń ṣe fẹ́yìn tó bá fẹ́ wá pa ẹ́ àwa lè ṣiṣẹ́ kí iṣẹ́ yẹn kó ṣe kí ni kó dàlé ẹnìyẹn lórí
ṣùgbọ́n wípé wo ń ṣe yahoo àbí wo fẹ́ dé obìnrin tí kò láìkì ẹ wo fẹ́ dé mọ́lẹ̀ àwa ò ní sí tábàtì ẹ̀ ní gbogbo àwọn nǹkan yẹn mo ti sọ fún àwa ò kí ń ṣe ń bí ẹni iṣẹ́ rọ́bìṣà ò kí ń ṣe ẹni iṣẹ́ tí ara máa fi padà pa ẹ́ lọ́la a ò ní sí iṣẹ́ reality tá a lè fi fọ́ǹbù tá a lè fi yan gan ní anywhere wípé ìkọ̀ báyìí làwa ń ṣe we don't promote rubbish a ò promote yahoo a ò promote anything rubbish a ò nígbàgbọ́ nínú oògùn owó a ò ṣiṣẹ́ fún a ò ṣe oṣólẹ̀ for anybody but a lè ṣiṣẹ́ àẹnú fún ẹ so bí àwọn nǹkan tá à ń ṣe ní ìjọ ọmọlúwàbí nìyẹn nǹkan tá a bá dẹ̀ ti rí níbí nǹkan tá a bá rí la máa sọ so bó ṣe rí nìyẹn ṣé ẹ lè rọ láti tèmi mo mọ̀ pé máa ń gbowó kẹ́kàn ta èèyàn méjì lọ́rẹ kẹ́kàn dífá fún èèyàn méjì wọ́n lè mọ̀ wípé náà fi ṣeré pé nǹkan tá à ń sọ reality ni kàbí ká tẹ ojú wọn mọ́lẹ̀ ká má dífá fún anybody. ẹ jẹ́ àdáfá fún àwọn méjì. inú wa ṣe dùn. ẹnìkan pé lè máa dáfá fún ẹ̀kàn dífá fún ọmọ mi tó fún àìjò yìí mo láìkì ọmọ yìí gan mo láìkì lédi yìí wàláì ọmọ mi ò mọ ọdún bàtà ọkọ̀ fi láìkì mi ò sọ fún yín pé mo fẹ́ fẹ́ náà mo ní mo láìkì ẹ̀ kí ni tiyín àtúnba kí ló ṣẹlẹ̀ ṣé mo sọ pé mo fẹ́ fẹ́ ni tàbí mo sọ pé mo fẹ́ do mo mọ̀ bó ti marry náà ṣe bóun ló sọ fún mi pé mo ti marry so but ẹni tó fẹ́ yẹn sọ fún yín pé kó wá sanwó ní palace tí ò bá sanwó ní palace ó sì ní kéèsì níwájú mi bẹ́ẹ̀ ni kó wá san owó ọba àgbáyé because tó bá jẹ́ wípé a ò fún ẹ ní fọkànbalẹ̀ ni ò lè fáyìn tó báyìí so bó ṣe rí nìyẹn so kó wá sanwó whether she like it or not so bó ṣe rí nìyẹn so ẹ tún pé fóònù nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 091 091 18 18 73 73 98 98 78 78 again 091 091 18 18 73 73 98 98 78 78 yeah,